Prophet Adébáyọ̀. Kò sẹ́ni tí ò mọ̀ wọ́n lórí ẹ̀rọ ayélujára. Olúwa rán mi pé kí n sọ ká gbàdúrà fún wọn and káwọn náà dẹ̀kẹ̀rí pé káwọn náà kàn kíyèsára gidigidi gan. Mo rí pé agbéṣẹ́lé àwọn kan lọ́wọ́ kọ́ máa dọdẹ wọn and mo dẹ̀ rí pé ìpalára ni wọ́n fẹ́ ṣe fún bàbá yìí. Torí náà ẹ jọ̀ọ́ kí bàbá náà kan gbọ́. Ẹ jọ̀ọ́ àwọn tí wọ́n bá tọrọ ìbá kan tán mọ̀ wọ́n kàn jẹ́ kán sọ fún wọn. Olúwa ní kí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kó kíyèsára lọ́pọ̀lọpọ̀ kó sọ ilé ẹ̀ kó má ti ara rẹ̀ kó dẹ̀ má dẹ̀ kẹ́nikẹ́ni ó ti òun. Mo dẹ̀ rí wípé orílẹ̀-èdè Amẹ́ríkà mo rí pé ó gbóná gan. Mo rí pé ó gbóná, mo rí èéfín káàkiri. Olúwa ní mo fẹ́ lò ṣùgbọ́n èṣù náà ní iṣẹ́ fún tó fẹ́ ó fẹ́ manipulate ẹ̀. Ó ti wà lójú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ya 2027 election ẹja gbàdúrà. Mo rí riot lórí ẹ̀, mo rí rògbòdìyàn ńlá lórí ẹ̀, ká gbàdúrà gidigidi gan. Ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbájọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. Àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti Áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. Ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. Àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. Ìjọba àjàn ló ń tẹ̀. Wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. Ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn, kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. Wọ́n tún ń ṣe ohun mímu Mọ́dùnjọ́ herbal drinks, Mọ́dùnjọ́ coffee drinks, Mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. Ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà. Pabambari, ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àtohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. Àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Òní ni ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún 2026. Irú ọjọ́ òní jẹ́ àrà ọ̀tọ̀ nítorí pé oṣù tuntun míì ni, ọjọ́ tuntun míì sì ló tún jẹ́ nínú ọdún 2026 eléyìí tá àti ìlórú ẹ̀ rí. Lóṣù yìí ire ayọ̀, àlàáfíà, ìdùnnú, ọ̀pọ̀ oore yóò máa lé kó wá wa bá o. Tóbi Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Prophet T.O. Abraham wọ́n wà lójú òpó wa ń bí. Mo kí yín sà, ẹ kú dédé àsìkò yìí sà. Á dára fún yín o lóòtú. Mo dẹ̀ gbàdúrà fún gbogbo àwọn èèyàn wa gbogbo tó ń wò wá láti ilé àti káàkiri àgbáyé lórúkọ Jésù. Ayọ̀ Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ìwọ Ọlọ́run á bú jáde nínú ayé yín. Oṣù tuntun yìí o lórúkọ Jésù Kristi. Mo kéde rẹ̀ wípé ẹ̀rí ìyanu mo ní lórúkọ Jésù yóò farahàn nínú ayé ẹnì kọ̀ọ̀kan. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣeun Prophet T.O. Abraham. Gẹ́gẹ́ bí wòlíì tí gbogbo àgbáyé mọ̀, àwọn kan máa ń pè kinní kan ní èdè Gẹ̀ẹ́sì, wọ́n á pè ní prophetic ministry, ìyẹn iṣẹ́ ìránṣẹ́ wòlíì. Àwọn míì wá máa ń ṣì í lò, bẹ́ẹ̀ làwọn míì sì ń ṣe lọ́nà tó tọ́. Nípa àṣìlò iṣẹ́ ìránṣẹ́ wòlíì, kí ló ní tó túmọ̀ sí gan-an? Ẹ ṣé gan olóòtú. Bí n bá máa gẹ́ẹ̀tì ìbéèrè yín yẹn clearly ń bí báyìí, ohun tí ẹ ń sọ ni pé kí ni iṣẹ́ ìránṣẹ́ wòlíì fúnra ẹ̀ gangan? Bẹ́ẹ̀ ni. Pé kí ni prophetic ministry? Ẹ ṣé. Mo kí gbogbo ẹni tó ń gbọ́ wa káàkiri. Màá dẹ̀ fẹ́ kí fọ́nrán yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ó lọ fà. Pàápàá jùlọ àwọn tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó wà lórí platform yìí àti kò ń ṣe, mo fẹ́ kí ọ̀rọ̀ yìí ó go fà gidi. Ẹ bá wa pín so that kó lè ṣe gbogbo ènìyàn ní àǹfààní. Ní àkọ́kọ́ náà, kí là ń pè ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì, prophetic ministry? Iṣẹ́ ìránṣẹ́ wòlíì tí n bá máa sọ, ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́, ó jẹ́ ọ̀kan pòógì nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ tí a ò lè fọwọ́ rọ́ sẹ́yìn. Tí a bá padà sínú
àwọn tá bá padà sínú ìwé Old Testament wá sí ní New Testament májẹ̀mú láéláé àti májẹ̀mú titun a ò lè fi ọwọ́ rọ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì sẹ́yìn. A rí nínú ayé ẹgbọ́n ó bẹ̀rẹ̀ látòrí Ábúráhámù nígbà tó dé sáà kan tó Olúwa sọ pé wòlíì mi ni, nígbà tí ọba kan gba ìyàwó ẹ̀ tó Olúwa ní wòlíì mi ni o, dá ìyàwó ẹ̀ padà o ò dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn ó dá sílẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìránṣẹ́ wòlíì. Kí ni ó ń pè ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì? Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́. Mo kàn fẹ́ máa lọ sọ́nà àwọn atọ́ka nínú Bíbélì ni. Tí a bá kúrò níbẹ̀ náà ká wá sí ìgbé ayé irú Mósè. A rí bó ṣe bá Ọlọ́run rìn. A rí àwọn akitiyan rẹ̀, àwọn ìgbìyànjú rẹ̀, àwọn ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a rí àwọn àpẹẹrẹ iṣẹ́ ìránṣẹ́ wòlíì. A lè sọ pé fúlì ó wà nínú ayé Mósè torí ọ́fíìsì yẹn gangan ló jókòó sí. Tá a bá sọ nípa iṣẹ́ ìránṣẹ́ wòlíì àkọ́kọ́ ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Wípé ìbáṣepọ̀ wa bó ti dán mọ́rán tó pẹ̀lú Ọlọ́run. Nínú ìrìn àjò wa pẹ̀lú Ọlọ́run yẹn, torí kí iṣẹ́ ìránṣẹ́ tó wáyé, àkọ́kọ́ ni ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Àkọ́kọ́ ni ìgbàlà ọkàn wa. Bẹ́ẹ̀ ni dídá Ọlọ́run mọ̀, yíyàgò fún ẹ̀ṣẹ̀, fífaramọ́ Ọlọ́run. Ìyẹn ni ìgbésẹ̀ àkọ́kọ́. Láti bẹ̀ lọ ó wá develop, ó mature sí ìgbésẹ̀ sí ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run bí ó ti rí and rírìn pẹ̀lú Ọlọ́run nínú ẹwà ìwà mímọ́. Nínú ẹwà ìwà mímọ́ àti bẹ̀ yẹn lọ láti nínú ìrìn àjò yẹn, ibẹ̀ yẹn ni iṣẹ́ ìránṣẹ́ ti wọlé wá. Lótìtọ́ ẹlòmíì ká tó bí àsọtẹ́lẹ̀ ti lè wà lórí ẹ̀ pé ọmọ kan pé ìdílé kan pé ẹgbọ́n bàbá àti ìyá ọmọ kan ń bọ̀ nínú ìdílé yìí wòlíì Ọlọ́run ni orúkọ rẹ̀ yóò máa jẹ́ báyìí gbà. Èmi gan tẹ̀lé má fún lórúkọ pé wòlíì Ọlọ́run ni ọkùnrin ni àbí obìnrin ni Ọlọ́run yóò lò nǹkan kan báyẹn. Àsọtẹ́lẹ̀ ti jáde lórí ọmọ yẹn ká tó bí tàbí nínú oyún tí ìyá ẹ̀ wà nínú oyún. Ní kété tí wọ́n bá bí nínú ìrìn àjò bó bá ṣe ń dàgbà sí, àkọ́kọ́ ni pé kán tó mú wọnú iṣẹ́ yẹn gan pàtó wípé gbọ́ o Olúwa sọ pé báyìí ni àkọ́kọ́ ni pé wọ́n láti kọ́kọ́ mọ Kristi, wọ́n láti kọ́kọ́ mọ̀ náà. Torí ibi tí pọ́blẹ́mù yẹn ti wá lónìí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ gbọ́ àsọtẹ́lẹ̀ yẹn ni wọ́n gbọ́ àti bẹ̀yẹn lọ wọn ò ṣiṣẹ́ lórí ìgbàlà ọkàn wọn kán tó wọnú iṣẹ́ ìránṣẹ́. Nítorí náà mo lè fi gbogbo ẹnu sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tàbí wòlíì lónìí, ọ̀pọ̀lọpọ̀ tí ì di àtúnbí, wọn ò mọ Jésù. That is why lẹ́ máa fi máa gbọ́ àwọn àṣàmọ̀ ọ̀rọ̀ burúkú tí ò ṣe máa gbọ́ lẹ́nu ọmọ Ọlọ́run, tí pásítọ̀ mi à máa sọ, tí ìránṣẹ́ Ọlọ́run mi à máa sọ, tí wòlíì mi à máa sọ. Kí ló fà á ní pé kí ni wọn ò tí ì dá Jésù mọ̀, wọn ò tí ì mọ Ọlọ́run. Ohun tó fà á nìyẹn. Torí náà tá a bá sọ pé àṣẹ wòlíì ó bẹ̀rẹ̀ láti dídá Ọlọ́run mọ̀ náà. Ìrìn àjò wa pẹ̀lú Ọlọ́run nípa dídá Ọlọ́run mọ̀ fúnra, dídá Kristi mọ̀. Láti bẹ̀ lọ bọ́ sí ìpele ìbárìn wa, ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run nínú ẹwà ìwà mímọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni Bíbélì ní pé ó ní by their fruit you will know them. Ó ní nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Nínú kí lè èso yẹn ní ìṣe, èso yẹn ní character, àwọn ìwà wa, ìṣe wa, ìhùwàsí wa. Àwọn tá a fi mọ wòlíì nìyẹn, tá a fi mọ̀ pé eléyìí lóòótọ́ ọmọ Ọlọ́run lélẹ̀, lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run lélẹ̀. Ẹ má gbàgbé ní 2 Kings chapter 4 yẹn, ní láti verse 18, 19, 20, 21 yẹn. Ẹgbọ́n tí arábìnrin yẹn máa sọ fún wòlíì Èlíṣà, ó ní lótìtọ́ lòun gbà pé nítòótọ́ wòlíì Ọlọ́run nìwọ yìí. Kí ló fà á? Wọ́n rí àpẹẹrẹ, wọ́n rí ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú Ọlọ́run bí ó ti rí. Nígbà tí wòlíì yẹn ti gbàdúrà fún ọmọbìnrin yẹn gan tó lóyún, àgànná arábìnrin yẹn ó dẹ̀ ti dàgbà, ọkọ náà ti darúgbó, ṣùgbọ́n wọn ò ní ìrètí pé nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ mọ́. Ó dẹ̀ gbàdúrà pé wá ń bí kí ni nǹkan tó fẹ́ káwa ṣe fún? Ó ní no, Ọlọ́run ti bless òun, àárẹ̀ àwọn èèyàn òun lòun wà, òun ní ohun gbogbo wá ń bí, ṣùgbọ́n wọ́n ní ò lọ́mọ. Ní ìwòye àmọ́dù ó gbé ọmọkùnrin lọ́wọ́. Mi ò lọ sínú ìtúpalẹ̀ Bíbélì, mo kàn ń fi wé ọ̀rọ̀ tí mo fi ń wé question tẹ́ ẹ béèrè ni. Ní ìgbà yẹn wòlíì ní pé gbọ́ mi, ìwòye àmọ́dù ó gbé ọmọ lọ́wọ́. Mi ò fẹ́ mọ iye ọdún tó ti wà nínú ìyàgàn. Ó sọ̀rọ̀ yẹn tán,
obìnrin yẹn ní jọ má parọ́ fún mi ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin yẹn ó ti lọ bá ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ pé wọ́n parọ́ fún àwọn ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì táwọn rí tó ń ṣẹlẹ̀ lónìí irọ́ pọ̀ ẹnu dùn pọ̀ àwọn kan tẹ̀ tó ń kọ́ ọ̀rọ̀ ẹnu yẹn wọ́n ń kọ́ mọ́ṣẹ́ lẹ́nu tẹ́ pé wọ́n mọ bọ́ ṣe máa kọ́ tẹ́ wọ́n máa ń kọ́ ọ̀rọ̀ ẹnu tẹ́ pé tí wọ́n máa gbé ọ̀rọ̀ kalẹ̀ fún yàn báyìí ẹni yẹn ìgbafẹ́ bọ́ǹdì ẹ̀ ohun tó bá sọ mọ́mẹ́ǹtì yẹn òun lẹ́ni yẹn máa lọ ṣe ìyẹn kọ́ ni wòlíì kọ́ làwọn ìyẹn wòlíì nípa ìyà ọlọ́run wòlíì ó nípa ìyà ọlọ́run ní ìlépa wòlíì ọlọ́run ní ìlépa wòlíì and àwọn àpẹẹrẹ tá a dẹ̀ fi mọ wòlíì pọ̀ wòlíì jẹ́ nìkan tẹ́ pé ó máa ń ìgbé ayé ẹ̀ kó ṣàdá nìkan wà níbì kan kó máa dágbàdúrà kó máa wà pẹ̀lú ọlọ́run wòlíì jẹ́ nìkan tẹ́ pé wọn fi bẹ́ẹ̀ máa ń gbé láàrin ọ̀pọ̀ èrò wọn máa ń láìkẹ́ tá máa wà ń bẹ̀ gan-an wọn ò ní pẹ́ mbẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n sí patí bó bá pẹ́ jù mbẹ̀ lówó wọn náà wà tó ó ti tẹ́ ẹ bá wà ẹ̀ ní rí mbẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni àwọn àpẹẹrẹ ẹ̀ pọ̀ tí máa ní ìmá dárúkọ ó pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ à ń fi ọ̀rọ̀ ń wé ọ̀rọ̀ ni àwọn àpẹẹrẹ ẹ̀ pọ̀ wòlíì gidi tó bá jẹ́ pé ẹni tó ní iṣẹ́ ìrìnsẹ̀ wòlíì tẹ́pẹ́ àpè gẹ́ wọn ẹ̀ṣẹ̀ ni tó ń kó ọ̀rẹ́ púpọ̀ torí pé kí ni o ọ̀rẹ́ púpọ̀ a máa pa ni a máa affect spiritual life èèyàn ìgbé ayé ẹ̀mí ti èèyàn máa affect ìgbà tó yẹ kó wà nínú àdúrà kò ní sí àdúrà ìgbà ló máa wà níbi kan lọ́wọ́ máa rojọ́ kiri kan a máa rojọ́ ẹjọ́ gọ́tà dọ̀tí wòlíì jẹ́ nìkan tó yára ẹ̀sìn mímọ́ wọ́n ní ìpáyà ọlọ́run wọ́n bẹ̀rù ọlọ́run tó máa sọ nípa pé pásọ̀ kan fún ẹnìkan ní ó bá bóbìnrin kan sùn ẹnìkan ṣe gbá kan ó rí àkẹ́ tó rí láàrin àwọn wòlíì tá a pè ní wòlíì ọlọ́run torí wọ́n jẹ́ nìkan tẹ́ pé wọ́n páyà ọlọ́run àwọn tá a ti gbàlà tá a ti tún bí bẹ́ẹ̀ ni àwọn tí ọlọ́run gbénú wọn ṣẹ́ni tó pé ní gbogbo ìgbà almost every time wájú ọlọ́run ló máa ń wà níbo ló ti ráyè gbogbo nọ́sẹ̀nsì kó ló máa bóbìnrin kan mọ́lẹ̀ lóòtẹ́ẹ̀lì gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ ti sọ àmì nà nítorí ẹ̀fà náà ni wípé kí ni o kò sí bẹ́sìsì mẹ́ kò sí gbòǹgbò wọn kò sí ìpìlẹ̀ ìgbàgbọ́ wọn orí odò ló wà wọn ò tí ì ní ìbápàdé pẹ̀lú ọlọ́run ohun tó ń pa ọ̀pọ̀lọpọ̀ ni wípé wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ ṣáájú wọn nígbà tó wà ní kékeré tàbí ká tó bí wọn wípé wòlíì ọlọ́run ló máa dà tàbí pé ńgbà and from there bó dẹ̀ ṣe dàgbà òwúlẹ̀ kò tí ì ní ìrírí ìgbàlà ó kàn wọnú iṣẹ́ yẹn lọ ni ẹ̀dẹ̀ máa gbọ́ eléyìí tó bá wọnú and irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá jẹ́ nìkan tó pé ó fẹ́ràn àwẹ̀ ó máa ń gbàwẹ̀ gan tó pé ordinary ló kàn máa ń gbàwẹ̀ gan ẹlòmíì lè kiri ẹbọnú bíríbírí ọjọ́ méje 21 days ọjọ́ mẹ́ta léraléra àwẹ̀ ojoojúmọ́ àwẹ̀ kìnnìkan ordinary tó bá jẹ́ nìkan tó pé ó máa ń gbàwẹ̀ ó máa ń gbàdúrà bẹ́ẹ̀ yẹn kò sí ni wàá máa rí ìfarahàn Ọlọ́run kò túmọ̀ sí pé wòlíì nìyẹn bó ṣe ń bọ̀ lábẹ́ ẹ̀bẹ̀ yẹn tọ́lọ́pọ̀lọpọ̀ tó máa ń pera wọn ní wòlíì kì í pọ̀ wòlíì kì í pọ̀ bí a ṣe lè yẹ wá pọ̀ báyìí. ẹ̀sà òun náà ni mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ mọ ìpè ẹ̀ ní àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ ìpè wọn ẹlẹ́ẹ̀kejì a ò pé ọ̀pọ̀lọpọ̀ àtẹnujẹ ló mú kọ́pọ̀lọpọ̀ wọnú ẹ̀ for the fact pé orí ara ẹ lójú àlá tẹ bá bí ẹlòmíì pé òkè báwo ló ṣe mọ̀ pé Ọlọ́run pè ẹ́ and number 2 ìpè wo lọ́lọ́run pè ẹ́ àwọn tó bá wá sábẹ́ iṣẹ́ ìránṣẹ́ mi pé wọ́n fẹ́ bá mi ṣiṣẹ́ mo máa ń béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ní ẹlẹgbàdúrà báyìí máa ní ìpè wo báwo ló ṣe mọ̀ pé Ọlọ́run pè ẹ́ ìpè wo lọ́lọ́run pè ẹ́ ẹ̀rẹ́ lómi báyìí á kàn máa gámbù ni tó bá dẹ̀ ti ń gámbù báyìí mo ti mọ̀ pé ẹni yóò ti mọ ìpè ẹ́ èmi máa ṣe máa fi ẹ̀mọ́ Ọlọ́run máa sọ pé ìpè báyìí lọ́lọ́run pè ẹ́ Olúwa ní nǹkan báyìí òun fẹ́ ní kó ṣe ẹlòmíì gan a ti sọ fún mi pé Olúwa lòun ò pè ẹ́ padà sínú iṣẹ́ tó ń ṣe ẹnìkan rí mi lórí òkè kanjọ́ kan ló bá lọ́wọ́ náà bàbá ẹ̀rọ sà kíníkan ló ṣàwákí ló ṣàdìrọ̀ ọmọ ó ní àìsà ṣọ́ọ̀ṣì òun ò jìnnà sí ìbàyẹ̀ nígbé kóun gbé mi dé ṣọ́ọ̀ṣì òun nígbé kí n kàn ṣàkàn tiẹ̀ tẹ pẹpẹ kí n pèrè sí pẹpẹ mo ní mo lókè ó dẹ̀ gbé mi débẹ̀ bí mo dẹ̀ ṣe débẹ̀ báyìí mo dẹ̀ gbóhùn Olúwa tí mo gbàdọ̀ Olúwa ní pé mi ò pé o sọ fún mi ò pé iṣẹ́ ara ẹ̀ lò ẹ̀sà ó ti ní chọ́ọ̀chì ó ti ní instrument ní gbogbo ẹ̀ Olúwa ní iṣẹ́ ara ẹ̀ ló ń ṣe o èmi kọ́ ló ń ṣiṣẹ́ fún mi ò pé mo dẹ̀ lájú mo dẹ̀ pé mo ní wá ń bí apọ́sù ló pẹ́ rẹ̀ apọ́sù lágbájá mo dẹ̀ pé mo ní wá ń bí apọ́sù gbọ́n tó Olúwa wí Olúwa sọ pé iṣẹ́ ara rẹ̀ ló ń ṣe kò sí májẹ̀mú ìpè lórí ẹ̀
ó ní kí ni kó òun ṣe báyìí, mo ní close the church, mo ní close the church now kó tó di pé Ọlọ́run á bínú sí ọ, close it. Mo ní you are just doing it and God iṣẹ́ tẹ́ pé wọ́n fúnra ẹ ló kàn ń Olúwa ní òun ò pè ẹ́ wípé ìtara ló gbé ẹ wọnú ẹ̀ torí ẹ̀ àlọ́ ni ó dẹ̀ gbọ́ràn sí ohun tí mo sọ, ó dẹ̀ close ẹ̀ àti ibẹ̀ lọ́lọ́lọ́ àṣẹwà sọ fún pé wá ń bí Olúwa pé ìpè ajíhìn rere kó máa lọ láti ìletò sí ìletò lẹ́ni nísìn ó mẹ́nu Ìṣàgámù mọ́ Ìjẹ̀bú gbogbo bẹ̀yẹn ibẹ̀ ló ti ṣe ìrànṣẹ́ ajíhìn rere báyìí ó dẹ̀ gbọ́ràn. ṣẹ́rí pírọ́blẹ́mù tí ọ̀pọ̀lọpọ̀ nílé nìyẹn tá a bá sọ nípa iṣẹ́ ìrànṣẹ́ wòlíì ní tó dìbò ní a lè sọ tán lórí ètò yìí a kàn máa fẹnu bá a dákẹ́ ni. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ sà iṣẹ́ ara wọn ló ń ṣe o, Olúwa ló rán mi ó ní sọ fún gbogbo ayé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ pín fọ́nrán yẹn jó rìn ẹ jẹ́ kí gbogbo àwọn ikọ̀ àti ìrìnjó gbọ́. ẹlòmíì gan tó bá ń gbọ́ ọ̀rọ̀ yá máa wò pé kí ló ṣẹlẹ̀, òun gan fúnra ẹ̀ mọ̀ pé Ọlọ́run ò pé òun wípé òun kàn ní ẹ̀bùn táṣẹ́ for the fact pé o lẹ́bùn túmọ̀ sí pé o ní ìpè, ẹ̀bùn kì í ṣe ìpè, gbogbo èèyàn la fún lórí ọ̀fẹ́ àti ní ẹ̀bùn kò wá túmọ̀ sí pé o lẹ́bùn kò wá túmọ̀ sí pé o jẹ́ ìpè náà, tó bá jẹ́ aríran kò túmọ̀ sí pé o ní ìpè. A lè fún anybody ní ẹ̀bùn ìríran kó dẹ̀ máa ríran, kò túmọ̀ sí pé o ní ìpè. ẹ̀bùn ọ̀tọ̀ ayé ẹ̀bùn ọ̀tọ̀ ayé ìpè ọ̀tọ̀, ẹ̀bùn ọ̀tọ̀ ayé ẹ̀bùn ọ̀tọ̀ ayé ìpè ọ̀tọ̀ ayé iṣẹ́ ìránṣẹ́ ọ̀tọ̀. Torí àwọn nǹkan yẹn a ní láti understand díẹ̀, torí ibi tí problem wà lénìí nìyẹn, ohun tó fa wàhálà táwọn rí káàkiri lénìí nìyẹn. Kò sí ibẹ̀ wòlíì pọ̀ káàkiri ṣe wòlíì ò tó nǹkan láàrin àwọn tẹ́ ń sọ yẹn. Tá a bá kó 100 tó ń pera wọn ní wòlíì lẹ, wòlíì gangan tó wà ní ọ́fíìsì ẹ̀ tí a pè tó òróró ìpè wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí wòlíì wọ́n lè má ju 5 lọ sí 10, wọ́n pọ̀ jù. Àwọn tó kù yẹn a ò pè wọ́n síbẹ̀. Èmi bóyá wọ́n pè gẹ́gẹ́ bí ajíhìn rere, èmi bóyá wọ́n pè gẹ́gẹ́ bí pásítọ̀, èmi ò tiẹ̀ wá pè sẹ́ni ìwúyà, bóyá wọ́n kàn pè gẹ́gẹ́ bí Sunday school teacher ní chọ́ọ̀chì ẹ̀. But torí pé ó lè gbàwé ó lè gbàdúrà ó lẹ́mí àdúrà ó lẹ́mí olùkọ́ni tó bá kọ́yàn báyìí ní ọ̀rọ̀ Ọlọ́run báyìí ẹni gan gùdù ju pásítọ̀ lọ, kò túmọ̀ sí pé o ní ìpè. O ní láti wà careful. Ìdánilẹ́kọ̀ọ́ yẹn mo tún ṣe máa padà wá ṣe pé báwo la ṣe ń mọ ẹni tí Ọlọ́run pè, kí làwọn àmì ìdánilójú rẹ̀. Ìdánilẹ́kọ̀ọ́ kan ni a ṣe máa ṣe ètò lórí ẹ̀ so that ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kàn ń ṣe bó ṣe wù wọ́n. Ẹlòmíì ní ìsìnbáyà kò síṣẹ́ lọ́wọ́ ẹ̀. Mo pray fáwọn fámìlì kan mo ní kí gbogbo wọn kan ṣarajọ, mo fẹ́ gbàdúrà fún wọn lórí àwọn ogun ìpìlẹ̀ tó ń jà wọ́n. Wọ́n pera wọn káàkiri gbogbo wọn ṣarajọ, mo wá gbàdúrà fún wọn, mo wá rí ọkùnrin kan bẹ̀. Mo ní kí lẹ́yìn ṣe sà, ó ní pásítọ̀, mo ní Olúwa ò pè yín sà, ó lóun náà mọ̀. Ó ní bàbá òun kú ni wọ́n bá ní pé kóun wá dúró síbẹ̀ kóun wá ṣe pásítọ̀ bẹ̀. And gbogbo mistake tọ́pọ̀lọpọ̀ àwọn olùdásílẹ̀ máa ń ṣe nìyẹn. A ní torí pé òun lòún jìyà jìṣẹ́, òun lòún dá ministry lẹ̀, òun ló mọ tó ju òun rí, torí ẹ̀ by fire by force ìkan náà àwọn ọmọ gbúdọ̀ jẹ́ ẹni tó máa gba bátìn lọ́wọ́ tó ń bá kọjá lọ. Tọ́lọ́run ò bá pe ọmọ ẹ̀ ń kọ́ ẹ yé pèpèkúpè. Òun rẹ̀ lómi fi ń kú ikú tó jẹ́ kó kú, òun náà fi ń ba ayé ẹlòmíì jẹ́. Ẹ lọ sórí òkè kan, mi ò ní dárúkọ lọ́nà Ifọ̀ mi báyìí, wọ́n pọ̀ mẹ́bàbí tẹ́ pé wọ́n ti yà ní wèrè, pásítọ̀ dẹ̀ ni wọ́n. Nígbà tó pé ẹlòmíì Ọlọ́run ò pé, èmi ìdẹ̀kẹ̀rẹ̀ Ọlọ́run ò pé kò dúró lórí ìpẹ́ ó lọ ṣojú ràn, èmi ìdẹ̀kẹ̀rẹ̀ ó lọ tọ́kọ tó yẹ kó tọwọ́ bọ̀ àti bẹ̀ lọ ó forí kó. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run tá à ń gbọ́rọ̀ yẹn jọ ẹ jẹ́ ká ṣàtúnṣe níbi tó bá yẹ. Bí Ọlọ́run bá pè ọ́ àkọ́kọ́ leléyìí, ibo la pè ọ́ sí, iṣẹ́ wo la rán ẹ̀. Lẹ́yìn náà kí ni mandate ìpè ẹ́, o gbúdọ̀ mọ mandate ìpè ẹ́. Èmi tí mo jókòó mo mandate ìpè mi, ó wà lára kàlẹ́ndà wa, mandate ìpè mi nìyẹn, mo kọ́ síbẹ̀ lára kàlẹ́ndà so that gbogbo ọmọ ìjọ mi gbogbo àwọn wọ́n máa mọ̀ pé mandate tàgbélé bàbá yìí lọ́wọ́ lélẹ̀. Ẹlòmíì àwọn nǹkan tí mo sọ yìí ó jájèjì sí ọ̀pọ̀lọpọ̀, wọn ò mọ̀ wọ́n kàn ṣáà máa ṣiṣẹ́ yẹn rábàrábà, kò sí èdìdí. Wọn mọ̀ ohun tí mo sọ yẹn nísìnyí another wàhálà tún nìyẹn, kò sí èdìdí ìpè. Wọ́n ní kí ló jẹ́ bẹ́ẹ̀, wọ́n ní kí ni ẹjọ́ kó rẹ̀ síbi kan, àánú ẹ ṣe mí, Ọlọ́run má jẹ́ ó dọ́run jẹ,
Ọlọ́run má jẹ́ ọdọ́run jẹ̀bi kó yá gbogbo ẹ̀yin tẹ́ pera ní ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ò pè lọ ṣàtúnṣe lọ gbéjọ ẹsẹ̀ abẹ́bì kan abẹ́ ìjọ májẹ̀mú kan kó o gbàdúrà Olúwa kí ni kí n ṣe ni o tó bá ní kó gbélé sí ṣọ́ọ̀ṣì kan gbé bẹ́ẹ̀ kó o máa ṣe kó wọn náà o wá lè jẹ́ pásítọ̀ ń dà wọn gbogbo èèyàn kọ́ la pè láti jẹ́ olùdásílẹ̀ another message tó nìyẹn gbogbo èèyàn kọ́ la pè láti jẹ́ olùdásílẹ̀ ẹlòmíì wọ́n bá wí ní ṣọ́ọ̀ṣì kan ni lóbìnrin ipò òun náà ṣáà lẹ́bùn kan ló lọ ó dẹ̀ ní ṣéǹjì ó dẹ̀ lówó lọ́wọ́ tó lè fẹ́ ralẹ̀ tó lè fi ṣe kinní àti ibẹ̀ ló lọ ralẹ̀ ó ra instrument ó dẹ̀ bẹ̀rẹ̀ church ó ní kinní what Taiwo can do Kẹ́hìndé can do better hello ìyẹn òṣìṣẹ́ ìránṣẹ́ o iṣẹ́ ẹ̀mí ni iṣẹ́ ìránṣẹ́ kò sí fún àwọn ẹni ara bí o bá gbóhùn Olúwa o ò gbúdọ̀ kó omi tó wà bó o bá gbóhùn Olúwa o ò gbúdọ̀ kó omi tó wà ìwé Deuteronomy orí 2 láti ẹsẹ̀ 3 bíbélì wípé ó ní ẹ ti pẹ́ tó ní ìyẹn ó dé ṣe kí ni ẹ tẹ̀síwájú kí ló mú wọn pẹ́ ń bẹ̀ wọn ò gbóhùn Olúwa ni ṣùgbọ́n gbà tó ohùn Olúwa jáde wọ́n ṣe kí ni ó ní ohùn Olúwa jáde pé ẹ tẹ̀síwájú ìgbà yẹn náà tó gbégbèsè bí iṣẹ́ ìránṣẹ́ bó ṣe rí nìyẹn bó o bá gbóhùn Olúwa o ò gbúdọ̀ kó omi tó wà o ò gbúdọ̀ tẹ̀sí nǹkan mi lábájá ń ṣe prógámù báyìí èrò ń ya síbẹ̀ kìnnì kan owó ń ya dé kìnnì kan ṣẹlẹ̀ ìyẹn wàá túmọ̀ sí pé kí wọn náà gbé prógámù lẹ̀ bóyá prógámù oníyọ̀ ló gbé kalẹ̀ wọn náà wá gbé prógámù oníyọ̀ lẹ̀ tìbí náà gbé prógámù suya night lẹ̀ wọn náà gbé suya night lẹ̀ ẹ yé ṣe báyìí inú ọ̀run òdùn sí ẹ̀yin kọ̀ àti ìrìndí Olódùmarè. Jésù àrùn wà lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì ẹ má nípa iṣẹ́ tó jinlẹ̀ ní bá a bá pè ọ́ sí ṣe tá a bá dẹ̀ pè ọ́ sí dẹ̀kẹ̀rẹ̀ béèrè fún ààyè ẹ̀ ń bẹ̀ Olúwa gbó láyé mi ibo ló tò mí sí kí ló rán mi gan ń bẹ̀ tá a bá ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì iṣẹ́ tó fẹ̀ tó tóbi ni a ò lè rí inú ẹ̀ tán bẹ́ẹ̀ ni ibi tá a kàn pè é sí ló máa dúró sí ló máa ṣiṣẹ́ tiẹ̀ ń bẹ̀ wàá sọ tiẹ̀ wàá ṣe tiẹ̀ wàá mẹ́nu kò ń bẹ̀ ṣùgbọ́n ìwọ tí a pè yẹn jọ tó lọ tó jẹ́ pé ẹ̀bùn ló ní ó pray ojú ẹsẹ̀ oní ìṣíjú oní oore ọ̀fẹ́ àti ṣẹ́gi kò pè é ní wòlíì o ìyẹn kọ́ ni ó ń pè ní wòlíì o wòlíì wàá wà ní ọ́fíìsì ni o ọ́fíìsì ẹ wàá wà ní ọ́fíìsì ẹ ní ìpè náà ń pè ní wòlíì kì í ṣe ẹ̀bùn òun ríran kò túmọ̀ kò pè yàn ní kọ́ máa pè é ní wòlíì ìyẹn ló káàkiri gbogbo ayé lónìí tẹ́ máa rí prophet ìran lòun rí ṣe ẹ̀bùn ló manifest ṣé pè ní yín ò ní pé kó jẹ́ ìpè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ajínrere òun ló pọ̀ jù àti pásítọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe ń bílí pé bóyá kò já owó pé tó bá ti pẹ́rẹ́ wòlíì máa ń jáwó tó ti lè díjú pé àti ìran tí ò gbádùn àti èyí tó nítumọ̀ gbogbo ẹ̀ náà kàn sọ kiri Jésù á ràn wá lọ́wọ́ àní bọ́ sọ́wọ́ o kò jù bẹ́ẹ̀ náà lọ. nípa ọ̀rọ̀ wòlíì àti àsọtẹ́lẹ̀ wòlíì báwo ló ṣe kí wòlíì kan kó máa gbé àsọtẹ́lẹ̀ síta. ẹ ṣe gan ìgbékalẹ̀ àsọtẹ́lẹ̀ máa pè bẹ́ẹ̀ ṣé mo wà lójú ọ̀nà bẹ́ẹ̀ sà ìgbékalẹ̀ àsọtẹ́lẹ̀ àbí. bẹ́ẹ̀ ni. ẹ ṣe rí another problem tó ń ṣẹlẹ̀ ní àkókò tá a wà yìí tún nìyẹn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ń jáde lónìí sórí ẹ̀rọ ayélujára so that kí ayé lè tètè mọ̀ wọ́n táyé bá mọ̀ ẹ́ tọ́lọ́run bá mọ̀ ẹ́ ńkọ́ bí ayé bá mọ̀ ẹ́ tí ọ̀run bá mọ̀ ẹ́ kí ni èrè tó wà ńbẹ̀ gbọ́ mi dáadáa gbogbo èèyàn kó gbọ́ ọ̀rọ̀ yìí ẹ bá mi pín fọ́nrán yẹn jọ ẹ jẹ́ kó kan everybody lára ọ̀rọ̀ Olúwa ní ìgbékalẹ̀ àsọtẹ́lẹ̀ ṣe pàtàkì bẹ́ẹ̀ lómi ṣe mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ bọ́n ṣe máa ń ṣe lórí social media èmi ìgbà wọn tiẹ̀ èèyàn lè dárúkọ tọ́lọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ pé lágbájá ó lè dá ṣùgbọ́n bó o ṣe máa gbé kalẹ̀ pẹ̀lú orúkọ tó fẹ́ dá yẹn gan wà careful èmi wà tó yẹ pé tó bá mọ ẹni yẹn o ní láti dárúkọ ẹ̀ tó bá mọ̀ pé nọ́mbà ẹ̀ lágbájá oní mẹ́sẹ̀gì o báyìí ló ló rán mi o bóyá ó gbọ́ o kò gbọ́ o problem ẹ̀ nìyẹn kò sí ìkà tó kàn tiẹ̀ ó ti jẹ́ ó ti sọ fún má sọ pé ẹ ti bá kú pé kò ní dá mi lóhùn jẹ́ ń gbọ́rọ̀ sí gbogbo ayé kan lè mọ̀ pé yes so that ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣẹlẹ̀ wọ́n á ní yes lágbájá wòlíì Ọlọ́run ni gbé asọ̀rọ̀ ṣẹ́ ni ẹ̀ ló wàá sọ̀rọ̀ ẹ lẹ́nu bẹ́ẹ̀ ni ìsọ lẹ́nu ló pọ̀ ń bẹ̀ ẹni bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ẹ lẹ́nu ẹni bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ ẹ lẹ́nu
ìgbékalẹ̀ àsọtẹ́lẹ̀ ó ní ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ó ní ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Wàá dẹ̀ gbé kalẹ̀, ọgbọ́n Ọlọ́run la fi ń gbé àsọtẹ́lẹ̀ kalẹ̀. Bẹ́ẹ̀ni, tó dẹ̀ yẹ pé kò ní mú ìpalára bá ẹni yẹn. Ok, ẹ jẹ́ kí n give example eléyìí. Ẹ jẹ́ kí n give example eléyìí. Mo lọ sí orí òkè kan ní ọdún kan. Orí òkè Ẹfọ̀n Alààyè, mo lè dárúkọ ẹ̀. Now, níbi tí àwa lọ, a gbé mọ́tò lápọ̀ tá a lọ lọ́jọ́ náà. Àwa ìránṣẹ́ Ọlọ́run tá a lọ bí wòlíì tá a lọ fẹ́ tó 3. Àwọn ìránṣẹ́ Ọlọ́run. Èmi mo kéré jù láàrin àwọn wòlíì. Àwọn àgbàlagbà làwọn tí mo bá lọ yìí. Àwa kó àwọn èèyàn kan náà dání. Bí kan tẹ̀lé wa ká lọ gbàdúrà ní orí òkè náà. Bí a ṣe bọ́ọ̀lẹ̀ báyìí, ní àwọn tó wá ṣe prayer ní orí òkè lọ́wọ́, wọ́n dá bàbá wòlíì tí a jọ lọ yìí, wọ́n dá wọn mọ̀ dáadáa. Wọ́n sáré lọ bá wọn pé dádì ẹ̀rọ sà Olúwa ṣeun o, dádì ẹ pray fún mi, mo ti wà mí láti ọjọ́ 3, ẹ fàṣẹ ládùúrà mi. Bàbá yẹn ní wò ọmọ má bínú, mo bísì ṣò ń gbọ́, jẹ́ kí prophet lágbájá kó pray fún ẹ. Ìyẹn ni prophet tó wà ní kejì mi, wọ́n ní kí yẹn pray fún. Bí yẹn ṣe bó ṣe kúnlẹ̀ síwájú yẹn ni bàbá yẹn dẹ̀ ti lọ, ìgbà tèmi dúró. Bí prophet yẹn ṣe ní orúkọ Jésù, ó kàn pariwo ń gbé ìkábódù mo ní ó ní wọ́n mọ̀ yìí ṣógo fún ẹ mọ́, kò ṣógo fún ẹ mọ́, ayé ẹ ti tán báyìí o. Ibi tí mo dúró sí, mo wá ẹ̀rù dẹ̀ mú mi, mo ní irú mẹ́sẹ̀jì burúkú lẹ́nu ìgbé kalẹ̀ fún ẹni. Bó ti ẹ̀ bá rí nǹkan, ó ní bó ṣe máa gbé kalẹ̀ náà. Ṣẹ́rí kìíní tí mo sọ ìsà, wọ́n ti fi fún ọ̀pọ̀lọpọ̀ náà hypertension. Ìmí wọ́n ti fi ìpayà mú, wọ́n ti fi ìpayà pa ẹlòmíì lórí mẹ́sẹ̀jì. That's why any prophet tí ò bá ní ìgbékalẹ̀ ọ̀rọ̀, when you are talking, I don't believe you. Wọ́n bá máa rin ẹnu yẹn, kọ́ máa rin ọ̀rọ̀ yẹn sí ẹ létí, kó máa sọ, I will never take that message. Torí náà máa ò lẹ́kọ̀ọ́, ò fẹ́ kọ́ sí. That is why ohunkóhun tá a bá máa ṣe jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pera wọn ní wòlíì àti ìránṣẹ́ Ọlọ́run lónìí, wọn ò lẹ́kọ̀ọ́. Èmi àti ẹ̀ máa sọ pé kí la lọ ṣe ní sẹ́mínárì, kí ni sẹ́mínárì wà fún, kí ni Bible school wà fún, kí ni kankan, ẹ̀mí mímọ́ la fi ń ṣiṣẹ́, lóòótọ́, but you need administration, you need proper management, you need wisdom to put things in proper perspective. Ó nílò rẹ̀. Àwọn nǹkan yẹn lọ́pọ̀lọpọ̀ ò ní. Wọ́n rò pé wọ́n nìkan la dá orí ọ̀fẹ́ ìlú tó ń borúkọ, àìmọye ohun tí à ń rí. Nàìjíríà play bọ́ọ̀lù kan jọ́ kan ní ìtàn play tán fi lose yẹn. PA wà pẹ̀lú mi, mo ní Nàìjíríà máa lose. Wọ́n ti ẹ̀ tí play bọ́ọ̀lù yẹn rárá. Mo rí pé Nàìjíríà lose. A dẹ̀ fi score yẹn, a fi score line yẹn hàn mí. Mo sọ fún PA, mo ní ọgbọ́n tí PA máa sọ, PA ní dádì ẹ jẹ́ ká sáré bọ́ sójú ọ̀la, ẹ jẹ́ ká sọ so that káwọn èèyàn lè wà wí ẹ̀ kán tó play bọ́ọ̀lù ní ọ̀la. Mo ní mi ò ní ìdí ẹ̀. Òun sọ pé so that káyé lè mọ̀ pé tí irú mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ tó bá come to pass, wọ́n ní wòlíì wo nìyẹn, mi ò ní, Ọlọ́run ló ń polongo yàn. Ohun tí máa jẹ́ òní kọjá mi. Ohun tó ọ̀pọ̀lọpọ̀ ń ṣe nísìnyí nìyẹn. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ní December ẹ lọ play program tá a jọ ṣe ní December. Mo ní ọdún yìí, mo ní Olúwa ní àwọn orílẹ̀-èdè kan yóò jà, mi ò dárúkọ. Ẹ sọ. Mo má dárúkọ ni. Pé àwọn orílẹ̀-èdè kan pé ogun, pé ká gbàdúrà lórí ogun, ká má rí ogun lọ́dún yìí, pé àwọn ogun kan yóò ṣe láàrin àwọn orílẹ̀-èdè kan. Ṣé ẹ̀ ń rántí sà? Mo wá sọ, mo ní kí Amẹ́ríkà kó múra. Mo rí pé àwọn orílẹ̀-èdè kan wọ́n come together, wọ́n form alliance against America. Mo sọ ní December. Ìgbà tó máa di ṣe February kan lóyún kìíní wàhálà yẹn bẹ̀rẹ̀, àbí end March ni wàhálà yẹn bẹ̀rẹ̀. Ogun Iran àti Israeli. Amẹ́ríkà náà ṣe kìíní. Bẹ́ẹ̀ni mo dẹ̀ wọ́ọ̀nù nípa ẹ̀mí mọ́ ni mo wọ́ọ̀nù ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹni tó bá mojú ẹ̀ kó sọ fún o, kó ṣọ́ra ẹ̀. Ó wà náà tẹ́lẹ̀ kan tí mo tún máa sọ lẹ́nu. And ó dẹ̀ come to pass. Mi ò dẹ̀ ti torí ẹ̀ gba mo ti ṣe program láti last month yẹn, mi ò ti torí ẹ̀ mẹ́nubà, àfẹ́ní tí mo mẹ́nubà. Bó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, á ní yes, ṣe é rí i pé wòlíì àgbáyé ni wá báyìí. Ìgbà á máa sọ bí pé òun ni Ọlọ́run. Elisha jẹ́ ohun tá a fẹ́ kó mọ̀ ló mọ̀. Elijah ohun tá a fẹ́ kó mọ̀ ló mọ̀. Òun ṣe Ọlọ́run wòlíì òun ṣe Ọlọ́run èèyàn ni ẹ́. Ẹ yé gbéra ẹ kalẹ̀ bí Ọlọ́run. Ohun tó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé torí pé kí ni o, so that káwọn èèyàn lè tètè dá mẹ́mọ̀, kán lè máa wọ́bọ̀, so that a lè rówó gbà lọ́wọ́ wọn. Owó yìí náà ni. Omi tó máa mú ò ní kọjá rẹ̀. In fact, ẹ jẹ́ kí n sọ ilé,
lára ohun tá a fi ń dá wòlíì mọ̀ ni wípé wọn ò ní ẹ̀mí afẹ́ sí nǹkan ayé. Yes, lára àwọn àmúyẹ tá a fi ń dá wòlíì Ọlọ́run mọ̀ nìyẹn. Wọn ò ní ẹ̀mí ọ̀kánjúwà àbí kọ́ máa wà áfítà nǹkan ayé. No, ntọ́lọ́run bá fún wọn, wọ́n gbà bẹ́ẹ̀. That is lára àwọn àmúyẹ tá a fi mọ wòlíì Ọlọ́run tí ìpè tó wà ní ọ́fíìsì wòlíì. Torí ọ̀pọ̀lọpọ̀ tó wọ́n wòlíì wọn ṣe wòlíì o, pastor, evangelist àti ìtọ́lọ́run òpè ló pọ̀ níta lónìí. Torí náà ìgbékalẹ̀ àsọtẹ́lẹ̀ ó ní ṣe. Bẹ́ẹ̀ ni o, ká wà very very careful. Ọgbọ́n Ọlọ́run la nílò. Ẹ má jà máa gbin ẹ̀rù sínú ọkàn àwọn èèyàn. O fẹ́ báyàn sọ̀rọ̀ nísìn, o ti kọ́kọ́ halẹ̀ lọ. Ohun tí mo rí sí òwò arábìnrin yìí, má ṣe o, bó sì rèé o. A ti máa bẹ̀rẹ̀ pé ọmọ mélòó ló bí? Àníyàn náà ní mẹ́ta ni. Ọkọ yín kọ́, a ló wà. A ní pósí 5 mo rí wájú yín yìí. Ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ, ọkọ àtàwọn ọmọ mẹ́ta rẹ, ẹ̀yin márààrún pósí yín ni. A ní ṣé wà? A ní ó mà ṣe o. Ẹ wo oṣù June 5 ni mo rí. Wọ́n sọ pé ó dìgbò ṣe. Ẹ sọ fún mi, nígbà ó bá ń jíṣẹ́ bẹ́ẹ̀ fún yàn, ṣé ò ti pa ènìyàn? Kíkú tó dé gan. Gbogbo pápá rí kọ́là máa ń sọ bẹ́ẹ̀ gbà mí. Ìmí wà tẹ́ pé wàá fi ọgbọ́n Ọlọ́run sọ wàá dẹ̀ fún ẹni solution. Kò jù bẹ́ẹ̀ náà lọ. So that inú ẹni á dùn, á fi tayọ̀tayọ̀ kó wájú Olúwa níwájú ẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ẹlòmíì báyìí sá, wọ́n jẹ́ iṣẹ́ fún sá. Ibi tí ọkàn ẹ̀ bàjẹ́ dé, ó wò pé kí lóun tún dúró ṣe láyé. Ó dẹ̀ kúrò ńbẹ̀, ó dẹ̀ lọ gbógun jẹ. Ó lọ gbé ògùn jẹ, ó dẹ̀ poison rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tó ṣẹlẹ̀ lásọ yìí. Torí ẹ̀ kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń gbọ́ ọ̀rọ̀ yìí kó gbọ́ o. Ìwọ tẹ́mi yẹn ti bọ́ lọ́wọ́ ẹ nípasẹ̀ mẹ́sẹ́jì tó ń gbé kalẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó ń sọ lẹ́nu. Èmi à máa sọ bí pé òun àtẹ́lọ́run báyìí wọ́n jọ ń fẹnu kẹnu ni. Èèyàn lásán làsàn, erùpẹ̀ lásán làsàn. Ìgbéraga ti gbé ọ̀pọ̀lọpọ̀ wọ̀. Ẹ lọ gba ìwó palẹ̀. Òun ni ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ́jì tẹ́ ń sọ lórí social media tó come to pass. Ní àwọn èèyàn wọ́n fi fún wa ṣe yẹ̀yẹ́. Ẹja lọ yí padà. Ohun tí màá sọ bí màá kàn dá lé bẹ́ẹ̀ torí àkókò àwọn nǹkan tá a fẹ́ ṣe. Ìgbékalẹ̀ ìyẹ̀sọ̀ àsọtẹ́lẹ̀ dúró lórí ọgbọ́n Ọlọ́run. Ó dúró lórí ọgbọ́n Ọlọ́run. Bí Ọlọ́run bá fún ọ rí, sọ dẹ̀ fi ọgbọ́n Ọlọ́run gbé kalẹ̀. Gbogbo ohun tá a bá rí kọ́ la máa ń sọ, ṣùgbọ́n solution òun ló jà jù. God bless you. Sọ ẹ ṣeun Prophet T.O. Abraham. Kí wá ní àwọn iṣẹ́ gan gẹ́gẹ́ bí wòlíì tí Olúwa fi rán yín sáwọn èèyàn lásìkò yìí? Okay, ẹ ṣé gan ni. God bless you, sir. Amen. Ní àkọ́kọ́ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orí tí mo sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan lórí ti ọ̀rọ̀ bàbá Donald Trump ti Amẹ́ríkà. Mo sọ mẹ́sẹ̀jì yẹn ní December time yẹn, ṣùgbọ́n mo dẹ̀ tún fẹ́ tún mẹ́sẹ̀jì yẹn sọ, mo tún fẹ́ sọ kankan lórí ẹ̀ bákan. Gbogbo àwọn èèyàn wa tó wà ní Amẹ́ríkà, ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà. Mi ò sọ ilé láti fi gbin ẹ̀rù sínú wa, ṣùgbọ́n mo máa ń pèdè kan tí n bá ti ń sàsọtẹ́lẹ̀ máa ní ẹ gbàdúrà. Ìwọ tó bá wá ń fẹ́ pé òkè o, àbáwo la ká ṣe gbà, kí ni ká ṣe pẹ̀lú àdúrà, ó lè pè mí, ẹ gbà báyìí, ẹ ṣe báyìí, ẹ gbàdúrà báyìí, ẹ ṣe báyìí, gbàdúrà báyìí, ojú bẹ́ẹ̀ náà lọ. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé má bínú pé mo fẹ́ yàdẹ́, ó ṣe ní láàánú pé tá a bá ní ká gbàdúrà, àwọn èèyàn kan tó pera wọn ní olùṣọ́ àgùntàn, mi ì mẹ́ni tó wọ̀ dènà ẹlòmíì àbẹ́ bí tẹ́lẹ̀mí ti gba ìpè ẹ̀ o. Wọ́n á máa sọ pé wọ́n á dẹ̀ máa parí pé kán gbàdúrà, bàbá Adéwé ní ká gbàdúrà, bàbá Olúkọ̀yà ní ká gbàdúrà, bàbá kíníkà ní ká gbàdúrà. Àdúrà wo ni Nàìjíríà gan tiẹ̀ ń gbà gan? Pásítọ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. Bí ẹni tó ti mutí yó. A ní kán àdúrà wo náà tẹ̀ ń gbà gan? Èyí tán ti ń gbà látàyè bàbá Ọbádáre, kí ló ṣẹlẹ̀? Lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run. Bí ò bá ń ṣọpẹ́ lọ pé àdúrà tá à ń gbà, bẹ́ẹ̀ ni Nàìjíríà ò lè wá bí tó wà yìí. Ìwọ gan tó ń sọ pé àdúrà ìwọ gan náà gbàgbà, ìwọ gan ogun àti kọ́ ẹlòmíì lọ. Ẹlòmíì ẹlòmíì a máa fi ayé ìpìtàn ni. Torí gbogbo ọba ti di ilẹ̀, orí ọ̀fẹ́ àdúrà, bẹ́ẹ̀ ni òun ló di orílẹ̀-èdè mú títí dé bó ṣe wà yìí. Mẹ́sẹ̀jì àkọ́kọ́ ni fún ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. Olúwa ní kó kíyèsára lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ ni kó ṣọ́ ilé ẹ̀. Olúwa ní kó kíyèsára lọ́pọ̀lọpọ̀, kó ṣọ́ ilé ẹ̀.
Olúwa ní kí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kó kíyèsára lọ́pọ̀lọpọ̀ kó ṣọ́ ilé ẹ̀ ń gbé kó wà careful gidigidi gan kó má ti ara rẹ̀ kó dẹ̀ má dẹ̀ kẹ́nikẹ́ni ó ti òun. Ohun tí mo rí ni pé mo rí pé ó ti ń kò ní ojú àlá. Ohun tí mo rí ni mo rí pé ó kò ní ojú àlá. Ó níṣẹ́ tí a rán. Ẹlẹ́ẹ̀kejì tí a mú wá yìí, Olúwa lòun rán níṣẹ́ pàtàkì kan ni. Lára iṣẹ́ tó Olúwa rán, number 1, to defend the faith, to defend Christian faith all over the world. Ara iṣẹ́ kan ni. Number 2, láti mú kí àlàáfíà ó jọba ní àwọn orílẹ̀-èdè. Number 3, láti tún ìpìlẹ̀ rẹ̀, ìpìlẹ̀ ìlú gan tóun gan fúnra ẹ̀ wà láti tún bẹ̀ ṣe. Nítorí Olúwa ló fẹ́ la orílẹ̀-èdè yẹn kọjá pẹ̀lú ìsọjí tó ní agbára. Wípé òun fẹ́ rí ní o májẹ̀mú tí òun bá àwọn bàbá ńlá wọn dá. Wípé nípasẹ̀ bẹ́ẹ̀ òun fẹ́ gbé àwọn ìsọjí kan dìde mẹ́. Lára àwọn èrèdí tá a fi gbé wá lẹ́ẹ̀kejì ni. Bẹ́ẹ̀ ni o, ẹ̀jẹ̀ ń dalẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀. Torí ẹ̀, Olúwa ní kí àwọn èèyàn wa tó wà lọ́hùn kan kún fún àdúrà gidigidi gan. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí mo rí pé ó ti kó lójú àlá náà. Mo dẹ̀ pariwo ẹ̀ ní ọdún tó kọjá, mo dẹ̀ pariwo ẹ̀ ní 2 years ago. Mo ní ọkùnrin, mo ní ẹni yóò wọlé ṣùgbọ́n o Ọlọ́run ló mú bọ̀ fún èrèdí kan. Ṣùgbọ́n ẹ gbàdúrà pé Sátánì náà fẹ́ manipulate ẹ̀. Olúwa ní mo fẹ́ lò ṣùgbọ́n èṣù náà ní iṣẹ́ fún tó ó fẹ́ manipulate ẹ̀. Ó ti wà lójú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o. Mo dẹ̀ rí wípé orílẹ̀-èdè Amẹ́ríkà mo rí pé ó gbóná gan. Mo rí pé ó gbóná, mo rí èéfín káàkiri. Mo rí tó ń ṣe èéfín. Ká gbàdúrà kí ìṣẹ̀lẹ̀ ibi, ìṣẹ̀lẹ̀ jàǹbá kó má ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni nípasẹ̀ àìdúróṣinṣin ààrẹ ẹbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni kán kó fàdúrà gan. Bẹ́ẹ̀ ni o, kọ́lọ́run kó paná ibi tó ń bọ̀, kó paná ibi tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́, kó dẹ̀ paná ibi tó ń bọ̀. Àmín. Ibẹ̀ bẹ́ẹ̀ ni kí àlàáfíà jọba. Ẹlẹ́ẹ̀kejì tí mo rí bẹ̀ nípa Amẹ́ríkà ni wípé mo kọ́ sí ìgbà ní èdè Gẹ̀ẹ́sì, mo ní I see American losing an important figure. I see American losing an important figure who had been in power before. I see American losing an important figure who had been in power before. Òun ni wípé mo rí ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n pàdánù èèyàn kan lára wọn tó jẹ́ adarí wọn ìgbà kan rí. Ohun tí mo rí ẹlẹ́ẹ̀kejì ni mo rí pé ilẹ̀ Amẹ́ríkà wọ́n pàdánù èèyàn kan tó jẹ́ adarí wọn ìgbà kan rí. And ìyẹn lọ bẹ́ẹ̀. And another message tí Olúwa tún fi hàn mí tí a note down bí báyìí, òun ni wípé I see a big church in Ibadan. Scattered with rumors of bastardization. I see a big church in Ibadan scattered with rumors of bastardization. Mo rí ìjọ ńlá kan ó tóbi. Bẹ́ẹ̀ ni ó ti ṣe díẹ̀ tí a ti mú mi rí ìran yẹn báyìí. Ìjọ ńlá kan tí ó tóbi ní ìlú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run kan tó ní orúkọ tó lórúkọ dáadáa. Bẹ́ẹ̀ ni mo rí wípé mo rí èéfín tó rú gan nínú ìjọ yẹn tó dẹ̀ milẹ̀ gan tí èéfín yẹn gbogbo ìlú. Bẹ́ẹ̀ ni pé àwọn ìjọ tó wà ń bẹ̀, mo gbàdúrà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó wà ń bẹ̀, Kristi wà pẹ̀lú wa. Ṣùgbọ́n ká ṣọ́ra ṣe o, ká dẹ̀ wà very very careful wẹ́nu ká má bàa rí ìdààmú tàbí wàhálà lórí ìjọ náà. Mo rí ìjọ ńlá kan ní ìlú Ìbàdàn, mo rí èéfín tó rú gan tó dẹ̀ bò gbogbo ìlú mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi àwọn rúmọ̀ kan jáde, àwọn bẹ́ẹ̀ ni wọ́n máa gbé rúmọ̀ àwọn nǹkan kan pé nǹkan báyìí ṣẹlẹ̀ ní o, nǹkan báyìí ṣẹlẹ̀ ní o tó dẹ̀ máa milẹ̀ gan, tó dẹ̀ jẹ́ pé lára àwọn tó ní view tó pọ̀ òun ni ìránṣẹ́ Ọlọ́run tó níbẹ̀ yẹn tó ní ìjọ yẹn. Àwọn tó ní view tó pọ̀ tẹ́pẹ́ àwọn èèyàn lè ṣe kó má gbọ́ wọn, òun lára àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn. Torí náà ká gbàdúrà o lórúkọ Jésù àní wàhálà o. Mi ò mọ gangan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ohun tí mo rí pé ìbàjẹ́ wà nínú ẹ̀. Nǹkan kan ṣẹlẹ̀ tó fa ìbàjẹ́ and ó dẹ̀ tún bí àwọn wàhálà kan. Bẹ́ẹ̀ ni ìjọ Ọlọ́run ò ní túká. And tó bá dẹ̀ náà máa túnṣe tó àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a wà ń bẹ̀ ń tẹ́pá láti ṣe
ẹja ṣe o. Bẹ́ẹ̀ ni oníkálukú ló mọ bí ọwọ́ òun ti rí, ẹni tọ́wọ́ ẹ̀ dọ̀tí mọ́ ohun ẹni tó máa sọ fóun ni o, ẹni tó rìnrìn ìdọ̀tí mọ́ ohun ẹni tó máa sọ fóun ni o. Ọ̀pọ̀lọpọ̀ tó forúkọ Jésù jẹun, wọ́n forúkọ Jésù pawó, wọ́n forúkọ Jésù ṣe bó ṣe wù wọ́n, wọ́n forúkọ Jésù bójú, àṣírí máa tú lórúkọ Jésù, àní jẹ̀bi o. And ìyẹn lọ bẹ́ẹ̀. Bákan náà mo sọ ilé nínú program tèmi náà ṣe ní àìpẹ́ yìí wípé mo rí ìjì àjèjì kan tó jà. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí pé ó mìlẹ̀ káàkiri Nàìjíríà. Ìjì àjèjì ó jà, mo dẹ̀ rí pé ó mìlẹ̀ káàkiri Nàìjíríà. Ṣùgbọ́n mo rí pé a kàn pick àwọn ibì kan tí ìjì yẹn ti jà ni. Bí ìlú Èkó nìsín kó jà lápá ibì kan káwọn kan má ní ìrírí ẹ̀. Ṣùgbọ́n apá ibi tó bá ti jà yẹn mo rí pé nǹkan bàjẹ́ gidigidi gan. Mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ sí pẹ́pọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn èèyàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni káàkiri Nàìjíríà mo rí ìjì tó jà. Olúwa sọ fún mi pé Olúwa ní kì í ṣe ìjì lásán, ó ní ìránṣẹ́ òkùnkùn ni, ọfà ni láti ní ìjọba òkùnkùn, bẹ́ẹ̀ ni láti fi ṣiṣẹ́ ibi lórí ayé àwọn ènìyàn. Mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù ìjì yẹn ò ní jà wọnú ilé rẹ̀, kò ní jà wọnú iṣẹ́ rẹ̀, kò ní jà wọnú ayé rẹ̀ o. Ká gbóhùn sókè náà ká dẹ̀ gbàdúrà pé Ọlọ́run kó dá dúró kó má ṣẹlẹ̀. Irú yẹn nísìnyí a lè fàdúrà parí kó má ṣẹlẹ̀. Kì í ṣe àsọtẹ́lẹ̀ tá gbọ́dọ̀ máa retí pé kó ṣẹlẹ̀, torí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni á ba nǹkan jẹ́, á mú ẹ̀mí lọ, á dẹ̀ jẹun tó dùn ni. Irú yẹn Ọlọ́run fi hàn pé ká ṣe kí ni o, ká gbàdúrà. Gbogbo ẹ̀yin ikọ̀ àti ìríjú tẹ́ ń sọ pé kí ni àdúrà wọn náà ń gbà. Tó bá ṣẹlẹ̀ ò ní nípìn bẹ́ẹ̀ o, torí ká kíyèsí ara lọ́pọ̀lọpọ̀. Ẹja gbàdúrà torí bẹ́ẹ̀ ni bí ò bá tiẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run níjà ni kò ní ṣẹlẹ̀ ní sàkání wa. Àwọn tó máa ṣẹlẹ̀ sínú èèyàn bíi tiwa náà ni wọ́n. Ibo dẹ̀ la mọ̀ tí ó gbàjà. Bó bá ní kò ní jẹ́ kíní, bó bá lọ jẹ́ pé ìtòsí ọ̀dọ̀ ẹ̀ ń kọ́, ẹja gbàdúrà lolúwa wú. Ó ní ká gbàdúrà kí ìmọ̀ òkùnkùn yẹn kó wọn Olúwa kó sọ́dá sán. Ìjì ni, ìjì àjòjì ni. Lórúkọ Jésù ìjì bí ò ní jà wọnú ilé wa o, àní rí ìdààmú, mo láà ní rí ìdààmú. Bákan náà Olúwa kì mí ní bákan náà mo fẹ́ wà kẹ́ẹ̀fù torí Olúwa ti kì mí nílọ̀ tipẹ́ ní December time tí mo wà nínú àdúrà fún ìbẹ̀rẹ̀ ọdún tuntun fún àdúrà ọdún tuntun yìí. Olúwa kì mí nílọ̀ nígbà kí n kíyèsára nípa ọ̀rọ̀ àwọn olóṣèlú torí ẹ̀ mẹ́sẹ̀jì wà, ó ní mẹ́sẹ̀jì bọ̀ máa pẹ́ mẹ́sẹ̀jì yẹn sọ. Àní mo dẹ̀ fẹ́ sọ Olúwa dẹ̀ ni pé àwọn tó ń ṣe àwọn blogger àbí kí lẹ́yìn porúkọ ẹ̀ ni ká kíyèsára. Ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ anyhow lórí ẹ̀rọ ayélujára, ẹ kíyèsára gidigidi gan. And Olúwa kì mí nílọ̀, Olúwa dẹ̀ bá mi sọ pé kí n kìlọ̀ fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run bákan náà tó ń jáde tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú àbí ọ̀rọ̀ nǹkan kan. Mi ò ní a máa sọ ṣùgbọ́n èmi náà sọ ṣùgbọ́n ká fi ọgbọ́n Ọlọ́run gbé kalẹ̀ torí mo rí wípé àwọn kan sọ àwọn ọ̀rọ̀ kan mo dẹ̀ rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ máa wá wọn kiri. Wọ́n dẹ̀ mú àwọn ẹlòmíì tó ń jù wọ́n sí àtìmọ́lé, wọ́n mú àwọn ẹlòmíì tó ń jù wọ́n sí àtìmọ́lé including bloggers o, wọ́n jù wọ́n sí àtìmọ́lé. Torí náà ẹ jẹ́ ká kíyèsára pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu wa tá a máa sọ pàápàá sí ìjọba ìgbàlódé yìí. Lórúkọ Jésù àdúrà wa gbà o. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ year 2027 election ẹja gbàdúrà. Bẹ́ẹ̀ ni mo ti ń sọ tipẹ́ o, máa tún sọ báyìí year 2027 election ẹja gbàdúrà. Mo rí riot lórí ẹ̀, ṣé mo lè pè riot ṣá, ṣùgbọ́n mo rí rògbòdìyàn, bóyá riot náà máa pè é, mo rí rògbòdìyàn ńlá lórí ẹ̀. Ká gbàdúrà gidigidi gan. Ká gbàdúrà, mo rí rògbòdìyàn ńlá gidi lórí ẹ̀. Àbákan náà Olúwa ní sọ fún àwọn èèyàn mi pé àkókò rẹ̀ tí Nàìjíríà láti dìde láti wá ojú Olúwa lẹ́ẹ̀kan sí pé òun ló fẹ́ la ìlú ìkọjá. Bẹ́ẹ̀ ni o, òun ló fẹ́ la ìlú ìkọjá. Mo rí àsíá titun, Nàìjíríà titun ni. Ó ní ká gbàdúrà pé òun fẹ́ la ìlú ìkọjá fún àtúnṣe ńlá. Ọ̀nà tó fẹ́ gbà àbí ọ̀nà tó fẹ́ gbà ṣe mi ò mọ̀, ṣùgbọ́n òun Olúwa ni pé I saw a new Nigeria. Ó ní ká gbàdúrà gidigidi gan. Bẹ́ẹ̀ ni ọgbọ́n orí wa ò lè ṣe léyìí o. Vote yẹn gan kó ní voters card kó ṣe kí eléyìí ò lè ṣe o. Ṣùgbọ́n ó ní bí àwọn ènìyàn mi, ìwé Króníkà kejì orí keje ẹsẹ̀ 14, ó ní bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́, ó ní bí wọ́n bá rẹra wọn sílẹ̀ tí wọ́n ronúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n sì ké pe Olúwa, ó ní èmi yóò gbọ́ láti ọ̀run, ó sì wo ilẹ̀ wọn sàn ní orúkọ Jésù. Ọlọ́run yóò wo ilẹ̀ wa sàn. Nàìjíríà yóò gba ìwòsàn. Nàìjíríà yóò gba ìwòsàn. Nàìjíríà
yóò gba ìwòsàn. Nítorí náà ẹ jẹ́ á gbàdúrà àìsàn ní Nàìjíríà, ẹ jẹ́ á gbàdúrà. Bákan náà àìsàn ó ní ká gbàdúrà kí eléyìí kó lè farahàn, ó ní kí eléyìí kó lè farahàn, ó ní kí eléyìí kó lè farahàn. Mo dẹ̀ fẹ́ sọ kankan ní ṣókí ń bẹ̀ yẹn, ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á gbàdúrà náà lórí ẹ̀. Ṣé rí Ọlọ́run mọ ọ̀nà tá a bá gbàdúrà, ó mọ ọ̀nà tó máa gbà ṣe nǹkan tó fẹ́ ṣe, ṣùgbọ́n ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ á gbàdúrà lórí ẹ̀. Torí mo rí àwọn kan tó ń kóra wọn jọ pọ̀ tí wọ́n sọ pé by fire by force àwọn máa bẹ́ẹ̀ ni pé àwọn máa gba ìtẹ́yìn, báwọn máa gba ìtẹ́yìn, àwọn máa gba èdè tí máa lò ní gba ìtẹ́yìn gbé lábẹ́ kàńpá lábẹ́ bó ti wù kórí. And Olúwa dẹ̀ ni pé wò wọ́n bí wọ́n bá débẹ̀ ó ní kò sí Nàìjíríà mọ́. Torí náà ẹ jẹ́ á gbàdúrà kí ìfẹ́ òun Ọlọ́run fúnra rẹ̀ ó ṣe ọ̀nà tó fẹ́ gbà ṣe mi ò mọ̀, ṣùgbọ́n ohun Olúwa ni èyí o. Lórúkọ Jésù a ò ní dẹ́bọrú bí o. Mo ní lórúkọ Jésù a ò ní dẹ́bọrú. Bẹ́ẹ̀ ni ó ní ká gbàdúrà gidigidi gan, ó ní ká gbàdúrà. Bọ́ọ̀ ni mo kọ́ síbẹ̀, mo ní forthcoming election shall be full of deadly and strange activities. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Ó ní ṣùgbọ́n prayer should be observed thoroughly. Wòlíì tó máa sọ̀rọ̀ tó dẹ̀ tó máa fúnyàn ní solution ni. Ipe jẹ́ ká ṣe báyìí. Ó ní prayer should be observed thoroughly. Bẹ́ẹ̀ ni prayer should be observed thoroughly. Bẹ́ẹ̀ ni o, prayer should be observed thoroughly. Ní gbogbo ìjọ ẹ̀yin pásítọ̀ tẹ́ ń gbọ́rọ̀ yìí, ẹ gbé àdúrà yẹn kalẹ̀. Prógámù tẹ́ bá ń ṣe, at least nínú intercession prayer tẹ́ bá ti ń ṣe àbẹ̀wò kí tẹ́ bá ti ṣe, ẹ máa gbàdúrà fún Nàìjíríà. Ní gbogbo prógámù ẹ máa fi Nàìjíríà lọ́lọ́run lọ́wọ́. Ẹ jẹ́ á máa gbà á everywhere kí gbogbo á máa gbó sókè á máa gbà á. Ọlọ́run yóò la ìlú ìkọjá, yóò dẹ̀ ṣe àfọ̀mọ́ rẹ̀. Àfọ̀mọ́ rẹ̀. Entertainment industry of Nigeria kan gbàdúrà gidi gan. Kan gbàdúrà, kan gbàdúrà, kan gbàdúrà. Bẹ́ẹ̀ ni o, I see 3 movie stars kan pray lórí wọn. Mi ò ń wo fíìmù, mi ò ń wo kíní mo ṣùgbọ́n I saw 3 movie stars. I saw 3 movie stars. Let them pray. Tó dẹ̀ ní orúkọ gbajúgbajà kan gbàdúrà lórí wọn. Bẹ́ẹ̀ ni kan gbàdúrà fúnra wọn. Nígbè kí ìmọ̀ta kó má ṣe. Bákan náà mo dẹ̀ rí àgbàlagbà tó ti dàgbà, olórin ló ń kọrin, àgbàlagbà ni. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí pé ó fayé lẹ̀. Bẹ́ẹ̀ ni o, àgbàlagbà eléyìí ń ṣọfà, kì í ṣe ọfà, àkókò ló dé. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ rí pé ó ṣe kíni o, wọ́n palẹ̀ mọ́. Torí náà àwọn nǹkan tí àmúwarí nìyẹn. And ó dẹ̀ kó mẹ́sẹ̀jì kan tí mo fẹ́ sọ. Mo fẹ́ escape mẹ́sẹ̀jì yẹn tẹ́lẹ̀. Torí gbà tí ẹ̀ ń bi mí ní àwọn ìbéèrè kan nípa ìgbékalẹ̀ àsọtẹ́lẹ̀, mo sọ àwọn ọ̀rọ̀ kan. Mo ní bá'Ọlọ́run bá tiẹ̀ fún wa ní orúkọ tá a bá máa dá orúkọ, ká fi ọgbọ́n Ọlọ́run gbé orúkọ, ká fi ọgbọ́n Ọlọ́run kún mẹ́sẹ̀jì yẹn. Ó wà important. Èmi dẹ̀ jẹ́ nìkan tó pé mi ò láìkí máa dárúkọ pàtó. Àfi tó bá jẹ́ pé orílẹ̀-èdè mìíràn lẹ́ni wà, irú Donald Trump tí mo dárúkọ nísìnyí, èyí ṣe orílẹ̀-èdè wa. Tí má dẹ̀ máa sọ pé ó ní bí mo ṣe máa gbọ́rọ̀ mi kalẹ̀. Ṣùgbọ́n ní eléyìí ìránṣẹ́ Ọlọ́run kan wà. Bàbá wa nínú Olúwa náà ni wọ́n jẹ́ bàbá wa nínú Olúwa. At least wọ́n ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ ó ti pẹ́. Bẹ́ẹ̀ ni o. A máa ń gbádùn Jésù nínú ayé wọn. A máa ń gbádùn Jésù nínú ayé wọn. Torí náà kí bàbá mi nínú Olúwa yẹn kán gbàdúrà dáadáa. Kán dẹ̀ wà very careful. Ọlọ́run ní security wọn, ṣùgbọ́n kán wà very careful. Ọlọ́run lò wọ́n gan. Ohun Olúwa dẹ̀ wà lẹ́nu wọn, ṣùgbọ́n kán kíyèsára lọ́pọ̀lọpọ̀. Tó gbàdúrà fún ṣùgbọ́n tó gbàdúrà fún Kristi kó wà pẹ̀lú wọn. Torí àgbàlagbà ni wọ́n nínú iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ ni a dẹ̀ gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún. Prophet kílẹ̀ pé. A dẹ̀ rí. Bẹ́ẹ̀ ni mo máa dárúkọ mọ́ nísìnyí, a dẹ̀ rí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe fún Ọlọ́run. Àwọn náà ni Prophet Adébáyọ̀. Kò sẹ́ni tí ò mọ̀ wọ́n lórí ẹ̀rọ ayélujára. Ká ní mo bá ní nọ́mbà wọn àbí mo súnmọ́ wọn, I don't need to say this offline, online. Ó jẹ́ kí n bá wọn sọ ni. I don't know anything, mi ò mọ̀ kankan nípa wọn. Ṣùgbọ́n Olúwa rán mi pé kí n sọ ká gbàdúrà fún wọn. And káwọn náà dẹ̀kẹ̀rí pé káwọn náà kàn kíyèsára gidigidi gan fún security àyíká wọn. Mo kàn rí ẹnìkan tó ń dọdẹ. Mo rí pé àwọn kan ń dọdẹ àti àtáàkì wọn. Bẹ́ẹ̀ ni mo rí pé àwọn kan ń dọdẹ àti wọ́n dẹ̀ pé wọ́n gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ni mo rí. Pé agbéṣẹ́, mo wà very careful àti sọ̀rọ̀ yìí. Mi ò fẹ́ sọ rárá. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ̀rọ̀ yìí ni. Kí bàbá náà kàn jọ kán má bínú o. Ṣùgbọ́n arán mi ni o. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ sọ. Mo rí pé agbéṣẹ́ lé àwọn kan lọ́wọ́ kán máa dọdẹ wọn. And mo dẹ̀ rí pé ìpalára ni wọ́n fẹ́ ṣe fún bàbá yìí. Torí náà ẹ jọ̀ọ́ kí bàbá náà kàn gbọ́. Ẹ jọ̀ọ́ àwọn tí wọ́n bá tọrọ ìbá kan tán mọ̀ wọ́n, kàn jẹ́ kán sọ fún wọn. Tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sọ o. Bẹ́ẹ̀ ni o. Agba Ọlọ́run wọn gbọ́ o. Torí náà
àbọ̀ Ọlọ́run á dájú lórí wọn. àmín. Kí ṣe àwa pẹ̀lú wọn. Àwọn tó pètèpèrò ibi lórí wọn yẹn wọ́n á fọwọ́ ara wọn ṣera wọn. Lórúkọ Jésù wọ́n á fọwọ́ ara wọn ṣera wọn. Jésù á dì wọ́n, á dìjọ wọn mú. Torí ẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Àwọn nǹkan tí mo fẹ́ sọ tí Olúwa rán mi nìyẹn. Àwọn tí Olúwa rán mi nìyẹn. And if there's any other thing, we'll let know later. Ẹ ṣé gan olóòtú. Ọ̀dà ẹ ṣeun. So ìyẹn jẹ́ lára àwọn iṣẹ́ tí ẹ ní láti jẹ́ fáwọn èèyàn lásìkò yìí. Ọ̀dà ibi tọ́rọ̀ wá dé ń sìn, Prophet T.O. Abraham, ẹ fún àwọn èèyàn ní àmọ̀ràn ká tó wá máa lọ, kẹ́ẹ̀sì pé nọ́mbà yín pẹ̀lú, torí ẹlòmíì fẹ́ pè yín, ó fẹ́ kàn sí yín, fẹ́ béèrè àmọ̀ràn gbàdúrà. Ẹ ṣé gan olóòtú, á dára fún yín o. Ẹ ṣé gan ni. Mi ò ní àmọ̀ràn púpọ̀ kan ju pé súnmọ́ Ọlọ́run. Ìwọ fúnra rẹ dá Ọlọ́run mọ̀, jẹ́ wòlíì ara ẹ̀. Jọ̀wọ́ mọ bí Ọlọ́run pè ẹ́ sí, kó dẹ̀ dúró síbẹ̀, dúró sí ojú àlà ìpè rẹ. Ìwọ tọ́lọ́run ò dẹ̀ pè tó yẹ pé kíṣẹ́ yẹn má bọ́ sọ́wọ́ ẹlòmíràn. Tí bàbá ṣé Akíndayọ̀ mẹ́ni tí wọ́n bá gbélé fọ́mọ, ṣógun yẹn ẹ wo rìdíìmù kò síbi tí ò sí lágbàáyé. Gbogbo ẹ̀yin bàbá iṣẹ́ ìránṣẹ́ àìfi ṣe tẹ̀bí o. Tọ́lọ́run bá pe ọmọ rẹ tó bá dẹ̀ pé tó sọ pé ókè o, ẹni tó máa fi ṣe adelérè tó bá kọjá lọ, glory be to God, ìyẹn wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n bọ́lọ́run ò bá pè, má tẹ ìpè mọ́ lórí. Ẹ má gbé nǹkan tí ò ń ṣe ọmọ ọlọ́mọ, ẹ má gbélé lórí. Òun ló fi dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fọ́ọ̀sì sínú iṣẹ́ yẹn, wọ́n ṣe yamayama, wọ́n bá wọn ọmọ ọjọ́ sùn, wọ́n ṣe oríṣiríṣi. Torí náà ẹ jẹ́ ká ṣàtúnṣe ibi tó kàn. Má gbàgbé o, gbogbo ẹ̀yin kan àti ìríjú, dúró sójú àlà ìpè rẹ o. Ìwọ tọ́lọ́run ò gbé ìjọ lé lọ́wọ́ tó lọ dájọ́ lẹ̀, dájọ́ padà fún ẹni tó níjọ. Jésù á ràn ẹ́ lọ́wọ́. Gbogbo ẹni tó ń gbọ́ mi, bẹ́ẹ̀ ni ó ń ṣe bíṣọ̀ òun ni, ó mọ̀ pé ò tí ì ní Jésù. Kristi ò tí ì dá Kristi mà. Ìgbàlà, ohun tó pè ní ìgbàlà, ò tí ì ní ìrírí ẹ̀. Á dára. Ìwé Jòhánù orí 4:3. Ó ní Jésù, ó ní lóòótọ́ mo sọ fún yín. Ó ní bí ò bá ṣe pé ó di àtún, bí ò bá ṣe pé atún ènìyàn bí, ó ní òun ò lè rí ìjọba Ọlọ́run. Má gbàgbé Jòhánù orí 4:5. Ó ní lóòótọ́ mo sọ fún yín, bí ò bá ṣe pé a fi pàṣẹ omi àti ẹ̀jẹ̀ bí ènìyàn, ó ní kò lè wọ ìjọba Ọlọ́run. Ó nílò láti gba Jésù ní Olúwa àti Olùgbàlà kí a lè bá Jésù jọba ní ìkẹyìn. Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè. God bless you in Jesus' name. My number tí ẹ lè pè mí sí, send the WhatsApp, o lè ṣáàtì pẹ̀lú mi kó send the nípa okay o, man of God, I want to talk with you, I want to speak with you. Ẹlòmíràn kọ́sà ẹ̀dẹ́ pè, I'm a busy person nípa ọ̀rọ̀ fẹ́ Kristi. I'm an overseer of a ministry. Torí ẹ̀ dẹ̀mọ̀ pé iṣẹ́ máa ń pọ̀ lọ́wọ́ èèyàn bẹ́yìn. Torí ẹlòmíràn mo ti sọ̀rọ̀ dáadáa lórí platform yìí dáadáa. Gbé ẹlòmíràn á pè ọba, á dẹ̀ búwa. Á gbé mo dẹ̀ ti pè ẹ̀ tí ẹ gbé. Kì í ṣe pé mi ò mọ̀ọ́mọ̀ má gbé. Iṣẹ́ pọ̀ tá à ń ṣe ni. Torí tó bá ti send message sórí WhatsApp, àá wo program wọ́n pé ẹ pè mí nígbà báyìí, ẹ pè mí lọ́jọ́ báyìí. Màá dẹ̀ create time yẹn, àá jọ gbàdúrà. Bó ṣe jẹ́ nìyẹn. My number that you can call me is my call and WhatsApp line. It's also my call and WhatsApp line. 090-3771-8848. 090-3771-8848. God bless you. Ọ̀dà ẹ ṣeun Prophet T.O. Abraham. Ẹ ṣeun fún àlàyé àti àsọtẹ́lẹ̀ àti àmọ̀ràn tẹ́ fún àwọn èèyàn, pàápàá àwọn ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo àgbáyé lápapọ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí. Tóbi Fásùgbà ló kọ tèmi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ ń pè mí. Mi mọ̀ ṣẹ́yìn ti gbọ́ nípa Ready to Shape. Ẹ má gbàgbé Ready to Shape. Wọ́n ń lo ewé àtegbò láti fi ṣọmọ aráyé lóore. Àwọn oògùn láti fi wo àwọn àìsàn lóríṣiríṣi. Pẹ̀lú àyẹ̀wò dẹ̀ ni wọ́n fi ń ṣe é. Kò ní jù báyìí lọ lórí ètò. Ẹ máa wò ó, kẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì tó ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹni bá wọn dé Jẹ̀ṣà, ìyẹn á jẹ sùn. Ẹni bá wọn dé Jẹ̀bú, ìyẹn á mú gàrí. Ọlọ́run má jẹ́ bá wọn bọ́mọ Ìbàdàn jà. Ìyá rẹ̀ dá lójú wọn, ó wá ń kà. Bàbá rẹ̀ ń bẹ lóko tí ń bá wọn ṣẹ́ gítà.
lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹwà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹwà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹwà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó ní òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.